gómìnà Adeleke gbà wá, wọ́n ti fẹ́ fi ìdájọ́ kóòtù gba ilé wa o. Àwọn ará Òṣogbo ké gbàjarè. Àwọn olùgbé agbègbè Powerline nílùú Òṣogbo ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti tètè dá sí bí obìnrin kan Mistura Busari ṣe fẹ́ gba ilé wọn lọ́nà àìtọ́. Gbogbo wọn fi àìdùnnú wọn sí ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìlú Òṣogbo kan tó fún obìnrin náà lágbára láti gba ilé ọ̀hún tí àwọn sì ní ojúlówó ìwé gẹ́gẹ́ bí onílẹ̀ lọ́wọ́. Ìròyìn gbọ́ pé ilẹ̀ náà wá láti agbègbè Powerline títí dé Dagbolu, tí olùpẹ̀jọ́ sì ti bẹ̀rẹ̀ sí wó àwọn nǹkan tó wà lórí ilẹ̀ náà lulẹ̀ nípasẹ̀ ìrànlọ́wọ́ àwọn agbófinró. Baálẹ̀ Ìfẹ́sowápọ̀ Community ní Powerline, High Chief Lásìsì Adérẹ̀mí ṣàlàyé pé arúmọjẹ lásán ni ìdájọ́ tí obìnrin náà gbé káàkiri. Adérẹ̀mí sọ síwájú pé kò ṣeéṣe lákòókò tí a wà yìí kí ẹnikẹ́ni dédé jí láàárọ̀ ọjọ́ kan kó sì sọ pé òun gba ìdájọ́ lórí ẹ̀ka ilẹ̀ kí wọ́n sì bẹ̀rẹ̀ sí wó àwọn nǹkan tó wà lórí rẹ̀ láì sọ fún àwọn tí ń gbé bẹ́ẹ̀. Ó ké síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti bá wọn dá sí ọ̀rọ̀ náà kó tó di pé yóò di wàhálà ńlá.